Action. Hello, ladies and gentlemen. Panel of justice, co-debater, and my fellow people. My name is Sidi to the interfere. Me, I want to interfere the mama. The mama, Timbele Aigbe, the mama, clock on you. No, she mama. I'm a baby girl. So, orúkọ tèmi ni Mercy Aigbe. MSC film. Man ṣe film. Actress ni mi. The mama is actress. One man say eré ìtàgé. The mama say Aigbe. So pé baby girl Sidi. The mama say baby girl no one say lọ́jọ́ tí wọ́n bí yín. Rárá, but baby girl no fẹ́ kó pè ní Sidi. Máa dáràn kí. The mama is baby girl. Yes. And the mama name is baby girl. Yes. Say Aigbe. Ìgbà líle mọ́ yà bí gbọ́ tó bá sàn. Ìgbẹ́ ó depend lórí nǹkan tí bá jẹ. Èmi ó lè le. Èmi dẹ̀ lè ṣe sùúrù ló máa rọ̀. Máa ṣe ọjọ́ tó bá dẹ̀ jẹ wà, wọ́n gbáràn. Ṣé gbọ́n máa rùn? Gbà mí kò ní rùn, gbà mí àrùn Sidi. Ṣé mọ́ yà so? Rárá, baby girl ló yà so. Ìgbẹ́ ní kò baby girl bá yà. The baby girl no the mess. The baby girl wọ́n yà so. Baby girl ṣètò lẹ́wọ̀n àjọ wà kéèké. Àwọn question wo nìyẹn Sidi? Tó fẹ́ káwọn fans mi máa wò pé kíní ṣó wà òkè ṣá. Mo tọ́. The mama no peace nígbà tí wọ́n wà lọ́mọdé. The mama ṣé mọ́ fọ́nù. It's nice. The mama dey fọ́nù. The mama ṣé mọ́ wẹ̀. Pẹ́ẹ̀fù ni gbogbo ẹ̀ ní intersection. Everything is smelling nice. The mama ṣé mọ́ jẹun. Ṣé gbogbo question tó fẹ́ bí mi nìyẹn Sidi? Cause mo busy. Of course máa jẹun na mi jẹ ní jẹun. Èmi rò bí a baby girl ṣe jẹun ni. A máa ń jẹun, mo máa ń jẹun. Ẹ máa jẹun. Bẹ́ẹ̀ni. The mama máa ń jẹ àwọn intercontinental. Kí ni jẹ bẹ́ẹ̀? Àwọn oúnjẹ òyìnbó. The mama ṣé dúdú àbẹ̀ pupa. Mi tẹ wọ́n pé bẹ́ẹ̀ dá ṣó ìyá wèrè ṣá. Ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ máa dáhùn question ṣó mo dúdú àwọn òkùnkùn wọn. Skin like milk, skin like butter. Ọ̀hún rè. Skin like Sidi so wa okay sir. Skin like milk. Ẹ tún mi wò. The mama ẹ má bínú. Ìbéèrè mélòó ló kù? Ṣé lè bí 100? Rárá mi lè bí 100. Báwo ṣe bí 100? Mo ṣe lè bí 50. The mama náà lè bí tíìmù mẹ́ta. Ẹlẹ́fún ní tíìmù báwọn. Wọ́n láwọn tíìmù mẹ́rin ni mama lè bí. Ọ̀dà ẹ ṣàdúrà fún wọn fans. Ẹ wo gbogbo ẹ̀yin fans mẹ́rin nípàdé àgbákò. Torí mi ò rí interview wa eléèrí o. Ṣé àgbákò mu ní? Èmi ò mọ̀ fún ẹ àgbákò ni ẹ o. Torí wá pé àwọn question tó béèrè lọ́bì yìí kò tiẹ̀ make sense rárá. Èwo ni pé ṣe máa ń yàgbé. Kí ni? Kí ló ń bá káàkiri? Mọ̀ pọ̀ yín lórí interfere ní mi ẹ̀ lè máa ń set mi lójú àwọn èèyàn. Kí ni nǹkan náà? Sidi, èmi máa ní ṣó wo ojú ni. Nígbà mo máa wo ojú ńkọ́. Sidi bóyá kó lajú ẹ̀ kejì tó pàdé kó wò mí dáadáa. Ṣó ń gbádùn ṣá? Ṣó ìyá wèrè ṣá? Ṣé torí mo ń grant interview? Ẹ máa lọ. Má fún ọmọ ẹ̀ tẹ̀ ẹ́. Ẹ wo ẹ̀yin tèmi baby girl ni yóò signing out. Ọlọ́run jẹ́ ká pàgbé àgbákò interview wa o. Ẹ ṣeun mo dúpẹ́. No she motherfucker. My name is Sidi to the interfere. God bless you. Wọ́n sì fẹ́ náà mi. Bye. See you next week.